ilé iṣẹ́ kan wà tó máa ń gbóhùn sáfẹ́fẹ́ ilé iṣẹ́ kan wà tó máa ń gbóhùn sáfẹ́fẹ́ Owutu FM Ìkòròdú náà kalẹ̀ sí bẹ́ẹ̀ bá fẹ́ polówó ọjà ẹ lọ bá mi rí wọn ìṣílẹ̀ lẹ fẹ́ ṣe ìpolówó ọjà lẹ fẹ́ ṣe ìyàwó lẹ fẹ́ ṣe ẹ máa lọ sí Owutu àwọn náà ṣe bẹ̀bẹ̀ ẹ lọ gbẹ́nu sí máìkì lọ́dọ̀ àwọn Owutu ṣe bẹ̀bẹ̀ ìgbólóhùn níwọ̀n wà nílùú Ìkòròdú ó yẹ má yí kúrò bẹ́ẹ̀ yẹn bá mi bàbá mi ẹ̀gbọ́n mi àbúrò mi Owutu FM ní kẹ́ máa gbọ́ ní gbogbo ìgbà iléeṣẹ́ kan àrà ọ̀tọ̀ tí wọ́n ń gbóhùn sáfẹ́fẹ́ gbogbo nǹkan yóò fẹ́ ṣe ẹ lọ bá wọn wọ́n pẹ́ fẹ́ polówó ọjà ní ẹ fẹ́ tajà ní ẹ fẹ́ bá wọn dòwò pọ̀ ní lóríṣiríṣi ní ìṣílẹ̀ ní ilẹ̀ lẹ́fẹ́ tà ní kódà tó bá rẹ̀ yín jẹ ẹ máa bọ̀ Owutu FM kẹ́ wá gbẹnu sí máa thank you very much Owutu ni o.
kí àjọka orin ìjẹ́wọ́ ìgbàgbọ́ gẹ́gẹ́ bí oníṣẹ̀ṣe. ẹjọ́ sí àwọn tọ́jú kó bẹ́ẹ̀ ọgbọ́n tá a sọ ẹjọ́ bá ti wọ̀. olórí ìṣà a kì í ṣe ní yẹ̀yẹ́ o. Tí a ó ṣèṣe káyé rojú ọ̀rọ̀ pẹ̀lú ọlọ́rọ̀ tó má lè sọ olórí ìṣà a kì í ṣe oníyẹ̀yẹ́ olórí ìṣà a kì í ṣàlàbòsí. Kindly subscribe to our YouTube channel, O2FM Lagos. Bye.